ẹ̀yin èèyàn mi ẹ wò ọba Solomon tuntun sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin ọmọ Yorùbá ó dìgbà tó bá tó pa yín tán kẹ́ ẹ tó mọ̀ òótọ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tí ṣe Sunday Igboho lọ ṣe wọ́n sọ pé fíìmù ló ń há àti ẹ má wọ̀ọ́rì tó bá dọ̀dọ̀ yín ìgbà yẹn lẹ máa tó mọ̀ pé fíìmù kan ló ń há àti ẹ wá lọ gbọ́ bí ọba Solomon bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún bẹ̀rẹ̀ orí ibú yín. Sunday Igboho lọ àti fíìmù àbí ìwọ náà lọ àti irú ẹ̀ náà. Ta ló ṣèpè sọ yín kẹ́ má lè complete lẹ́ẹ̀kan bókò tẹ̀ jẹ́ pé ha fíìmù lọ àti kí ló tẹ́ ẹ̀ kọ́wọ́ tí fíìmù yẹn kí gbogbo Nàìjíríà kí gbogbo àgbáyé lè mọ̀ pé a ní alákìkanjú kan nílẹ̀ Yorùbá o kí wọ́n máa ti pàṣẹ ìdíwé tá a bá fi support ẹ̀ kó máa fi bẹ̀rù wa. Kò sí kankan tó jọ yín lójú rí àfi kẹ́ máa gbógun tira yín àfi kẹ́ máa sọ̀tẹ̀ ara yín. Orí Sunday Igboho máa pa gbogbo yín láìpẹ́. Ẹ̀dá kan ni Sunday Igboho adalọ́tọ̀ ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ẹ̀rù sí lára ni a build ẹ̀rù sí lára. Kí ló ní tí ìkànnì òkè máa ń jọ yín lójú? Ẹ̀ ń wá Trump tó fẹ́ wá gbà yín kí Trump fi ogun tó ń ja ìlú ẹ̀ sílẹ̀ kó wá máa gbà yín ní Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ èpè ń jà yín. Bókùn tí ẹ jẹ́ fíìmù ló wà tí ẹ kọ́wọ́ ti fíìmù yẹn ẹ sọ́dún títọ́ ẹ sọ fáwọn èèyàn pé òtítọ́ ni reality ẹ kọ́wọ́ tì í. Kí àwọn Fúlàní kí àwọn agbénipa kan máa gbọ́ orúkọ yẹn kẹ́rù máa bà wọ́n káyà wọ́n máa jáwé pé yes wọ́n dẹ́nìkan níbẹ̀. Orúkọ yẹn ìròyìn o Yárìbà orúkọ tó pé yẹn ìròyìn gan o. Ẹ ò lè appreciate ìkànnì lẹ́ẹ̀kan kó ṣoṣo péré ẹ ò lè cooperate lẹ́ẹ̀kan ṣoṣo péré. Ṣé dáadáa tẹ́ ẹ sọ yìí báyìí ní solution máa fi wá. Ìjọ ò lè fẹ́ ṣe orí ibú yìí dáa. Olóyè Sunday Igboho we still need this film more. Wọ́n ní fíìmù lẹ́ń ṣe ẹ jẹ́ bá wa ṣe irú fíìmù yìí ṣe. Ìwọ tó bá láìkì irú fíìmù yẹn ìwọ náà lọ gbé fíìmù tiẹ̀ jáde. Ọlọ̀tẹ̀ kò ní kúre. Ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o péw fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátá àtọba àti ìjòyè àti olórí àti ọmọlẹ́yìn péw fún gbogbo yín. Irúfẹ́ Sunday Igboho yẹn tí gbogbo yín bá kọ́wọ́ tì tẹ pákéjì ẹ̀ nípasẹ̀ àlàáfíà lè wọlé Yorùbá. Kàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pa lẹ́wọ̀n máa wá báyìí bẹ́ẹ̀ ṣe máa ran lẹ́wọ̀n lẹ́wọ̀n máa wá báyìí. Fíìmù ló wà tí ìwọ náà lọ ṣe irú fíìmù yẹn. Ẹ ṣe irú fíìmù yẹn jáde náà ẹ ṣe irú fíìmù yẹn tó pọ̀ kí àwọn bọ́dì tí lè kó nílẹ̀ wá. Tẹ́ni ní tẹ́ni tàkísà ní tàìtàn. Ìwọ tó bá sọ wípé nǹkan tiẹ̀ ò ní láárí ìjọ tó bá máa mọ̀ pé ó ní láárí ò ní ríra lọ́wọ́n mọ́. Ìdí nìyẹn tẹ́ fi dẹrú òyìnbó dàárọ̀ yìí. Àwọn bàbá lákú bàbá ìyá láyà yín wọ́n ṣe sórí ibú wọn nìyẹn tóyìnbó wá kó wọn lẹ́rù torí pé ẹ ò cooperate. Tó bá rí ọmọ kan tó bá fẹ́ ṣògo báyìí ẹ máa wá kankan sọ tẹ́ máa fi break it down tẹ́ máa fi pa inspiration orí bú yẹn mọ́ ẹnìyẹn lára. Ta ló ṣépè sọ yín tó tẹ̀ jẹ́ irọ́ ló ń pa ṣé ẹ lè báàkì irọ́ yẹn ni kódò títọ́. Irọ́ náà kọ sínú Bíbélì àwọn kan ló báàkì ẹ̀ tó dò títọ́ yìí tí gbogbo yín gbé kiri yìí. Irọ́ náà kọ sínú Kòrán ni àwọn kan ló báàkì ẹ̀ tó di òtítọ́ yìí tó ń gbogbo ayé gbé kiri yìí. Kí ló tẹ̀ lè báàkì irọ́ títí yín.
ẹnìkan fún àwọn agbénipa ní 2 hours. Wọ́n dẹ̀ ni wọ́n ti rí àwọn èèyàn yẹn ní 2 hours. Ìbá ìjẹ́rọ́ ìbá ìjó títọ́ òkìkí ti kàn lọ nílẹ̀ Yorùbá o. Ọkùnrin kan wà ń bẹ̀ tó ń pè ní Sunday Igboho o. Ó fún àwọn bandit ní 2 hours o. After 2 hours o àdẹ̀tírí àwọn táwọn wá ránkì kan ní ìbẹ̀rù kan ní kánípẹ́ kọ́wọ́ ti kánípẹ́ pákéjì ẹ̀ bẹ́ẹ̀. Ṣé èèyàn kì í ṣoríire lójú tiyín ni? Ẹ fẹ́ sánkú ni? Ẹ fẹ́ gbèpè ni? Ẹ fẹ́ kó tún bù mí jẹ kíkíní tó ń ṣe mí yìí ni? Olóyè Sunday Igboho máa bá iṣẹ́ ẹ lọ o. Má rìn jọ́ orí kan tó máa ṣe fún mi. Má fún anybody lésì o. Bó bá jẹ́ pé fíìmù lẹ́sẹ̀ máa ṣe lọ, mo ń like fíìmù yẹn. Because fíìmù yẹn máa ní ipa pàtàkì tó máa kó nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá mọ̀ pé irú fíìmù yẹn pé fíìmù ni ìwọ náà lọ ṣe tiẹ̀ jáde mẹ́. Ṣé fíìmù ló ń ṣe ìwọ náà lọ ṣe ríìlì jáde. Ẹnìkan ṣe èèyàn lọ́nà ìwọ lọ tún ayé èèyàn ṣe náà kárí tiẹ̀. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ máa pákéjì nǹkan titi yín. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ mú èpè ìgún burúkú ikú lórí yín wípé anybody wá fẹ́ sórí ẹ máa sọ̀rọ̀ tó máa pa inspiration mọ́ lára ni. Tí ẹnìkan bá fẹ́ gbéra báyìí tó bá fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ burúkú kan wà lẹ́nu tẹ́ máa sọ tó máa pa kíní ẹ̀ mọ́ nìyẹn lára tó ní fẹ́ ṣe kíní ẹ̀ mọ́. Ẹ̀yin tó dẹ̀ ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ ní lè ṣe anything. Kò sí kan tó ní bẹ̀rẹ̀ tó ní lópin. Olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun. Èmi ọba Solomoni àgbáyé ló kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. I appreciate your good job. Ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba tó dá gbogbo ayé àti ọ̀run àti yín lẹ́yìn. Yà Ọlọ́run fún yín ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti Olóyè Sunday Igboho. Tó bá tó tàm tẹ́yin bá fẹ́ gùn kí àgbà. Wọ́n máa gbógun ti ẹ̀yin náà. Àfi tẹ́ bá ronú pọ̀ àdá. Ire o ọba àgbáyé tó lọ. Ẹ̀yin gọ́vnà ẹ̀yin president ẹ̀yin ọba ìlú. Ẹ kọ́wọ́ ti Sunday Igboho kẹ́ro. Kẹ́ pákéjì ẹ̀. Kẹ́ rọgbà yíká. Torí ó máa wúlò fún yín lọ́jọ́ ọ̀la. Tẹ́ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ tún pàdánù Ṣàngó pa gbogbo yín dànù nìyẹn. Ẹ rántí mi lọ́la ìbí ọba Solomoni ló sọ bẹ́ẹ̀. Ire o Sunday Igboho má bá ṣe ẹ lọ má wojú anybody má fún anybody lésì. Fún wọn lésì is wasting of time. Just go straight. Just focus on what you are doing. Àwọn alálẹ̀ àti àwọn tó ń jà fún òtítọ́ wọ́n tì yín lẹ́yìn. Adẹ̀ ń follow yín. Ọlọ́run fún yín ṣe. Ire o. Àjàmọ̀rágún olóde àgbà lọ.